bàbá Bọ́lá Ahmed Tinubu sí ẹ̀yin olóṣèlú Nàìjíríà, àwa tí a wá jẹ́ ajìjàǹgbara, number one, nǹkan táwọn ará bí ń ṣe yìí àṣẹ o. ṣé mọ̀ pé nílẹ̀ tiwa, ṣé mọ̀ pé Nàìjíríà bẹ́ẹ̀ ní kò sí tó jẹ́ immigration. Nígbà ayé Buhari ó ní free visa ní fún Niger, fún Chad, fún gbogbo àwọn terrorist country pé free visa ni. Bàbá Tinubu nígbà tẹ̀yin náà wọbẹ̀ mà sọ pé close border, mà close border, mà kó immigration jáde kó máa béèrè lọ́wọ́ àwọn Fúlàní where is your ID, èyí tó bá tẹ̀ ṣe ẹ ti gbé NIN ẹ ti gbélé wọn lọ́wọ́ already, èyí tó lè mú kí àbókì kan sọ pé ó fẹ́ wọ iṣẹ́ ológun ní Lagos State tọ́dẹ̀ ti ṣe certificate fún. Gbogbo nǹkan wọ̀nyí lẹ máa ń ṣe. Àwa tá a jẹ́ Yorùbá nation púpọ̀ nù wa jẹ́jẹ́ la máa ń ṣe. Àbáyín jà, àdúró lórí social media, à pariwo, à sọ̀rọ̀, à ṣègbà, à ṣàwo. Àmọ́ báyìí ń fa wàhálà. Bàbá Tinubu ní South Africa tí wọ́n ti ń léwà yìí, tí wọ́n ti ń pa àlejò everyday, tó ti ń gbaṣẹ́ lọ́wọ́ àlejò yìí, kò sí Fúlàní ò máa pa wọ́n bí eléyìí o. Ká gbà pé ààfù kíni kékeré nínú nǹkan tí Fúlàní ń ṣe fún wa ni àwa àlejò nílùú yìí ṣe fáwọn ọmọ nílùú wọn, àti ẹ̀ tó bẹ́ẹ̀ ààfù yẹn gan kò tó nǹkan kákọ̀ tí ń bí eléyìí. Ṣé mọ̀ pé wọ́n máa jó àlejò live báyìí tó máa gbé kámẹ́rà tí ni. Ṣé mọ̀ bẹ́ẹ̀ láwọn arábí bọ́n ṣe nífẹ̀ẹ́ ìlú wọn tó, bí wọ́n ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ ìlú wọn tó, bọ́n ṣe nífẹ̀ẹ́ ilẹ̀ wọn tó. Ṣé mọ̀ pé nǹkan tẹ̀yìn olóṣèlú tẹ́ sílẹ̀ tó fìyà ń jẹ àwa ọmọ nílùú ní Nàìjíríà yẹn, ṣé mọ̀ pé tí àfẹ́ bá ṣe àwọn ọmọ South Africa yìí, ṣé mọ̀ pé wọ́n máa jó àlejò láìfù ní. Mo ṣe ń bá yín sọ yìí, wọ́n gbalé lọ́wọ́ àlejò ti rà ó, wọ́n gbalé lọ́wọ́ ẹ̀, wọ́n lè jáde, fídíò ẹ̀ wà lọ́wọ́ mi, màá play ẹ̀ next time tí bá fẹ́ padà ṣe fídíò. Wọ́n lè jáde nínú building ẹ̀, wọ́n gbalé lọ́wọ́ ẹ̀, wọ́n gbalẹ̀ lọ́wọ́ ẹ̀, ní ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bàbá Tinubu, ẹ̀yin tẹ́ ẹ̀ ń tàgì wa pé agbésùmọ̀mí ni wáyìí, tẹ́ ní jàǹdùkú ni wáyìí, tẹ́ ní kí sójà máa lé wa kiri yìí. Ṣé mọ̀ pé láti ìgbà tá ti ń ṣe kò sọ́lọ́pàá kan tá a dá dúró, àtàkì ẹni ọlọ́pàá kankan. Ẹ̀yin olóṣèlú, mo sọ fún yín, sọ pé nílùú yìí sì tó tẹ̀yìn fi ìyà tẹ́ fi ń jẹ wá, ṣe pé àwọn ọmọ ìlú yìí, ìjọba ìlú yìí ò fi jà àwọn ọmọ wọn. Náà sì fúnra wọn wọ́n tún gbé òfin, wọ́n gbélé ọwọ́ ara wọn. Wọ́n arrest ẹ o. Kí lorúkọ ẹ̀? Ramaphosa ti jáde láti last week tó lóun condemn ẹ o pé South Africa belong to anyone that is living in it. Ó ti yé, bẹ̀t wọn torí ẹ̀ kan gbélédì interview tẹ̀ ń wo èyí interview tó ṣẹlẹ̀ ní ìjẹta ni. Àná ní interview yìí, kì í ṣe nǹkan tó pẹ́, àná òde yìí ni wọ́n ṣe interview fún lady yìí. Wọ́n arrest ẹ o. Bàbá Tinubu, mo ní ìjọba ìlú yóò arrest ẹ. 120 foreigner ti kú mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tó ti gbẹ̀mí mì. Ó ti yé, bẹ̀t lábẹ́lẹ̀ ni wọ́n ń ṣe ń sìn. Ayé àtijọ́ ni wọ́n fi máa gbégi jáde tó máa pariwo tẹ́ ẹ̀ máa rí wọn. Wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ ń sìn. Dóònà àwọn president kọ̀ọ̀kan ti ń sọ̀rọ̀, irú president Zimbabwe báyìí ó ti sọ̀rọ̀, ti Malawi báyìí òun náà ti sọ̀rọ̀, ó ti sọ̀rọ̀ síta báyìí. Àwọn méjì yẹn ni mo ti rí tó jẹ́ president tó sì sọ̀rọ̀ sókè pé gbogbo kan tẹ́ ẹ̀ ń ṣe àti ń rí o. Ṣùgbọ́n ẹ̀yin ti yín sìn àti president Tinubu àti gbọ́ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ sáwọn àlejò nílùú yìí. Ọmọ Nàìjíríà lẹ rí yẹn. Gbogbo nǹkan tí wọ́n ṣe yìí, ìlàjì ẹ̀ àwa tá a jẹ́ Yorùbá nation a máa ṣe. Àti ìjáde kábẹ̀sí máa lé Fúlàní kiri ní daylight ni o. Ká máa sọ fún ọ pé àfẹ́ wọn mọ́ nílùú yìí, pé wọ́n ń pa wá, ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ò safe lọ́wọ́ wọn. Ṣé mọ̀ pé àṣẹ bẹ́ẹ̀? Ṣé mọ̀ pé àṣẹ bẹ́ẹ̀? Yorùbá nation tá à ń pè fún kì í ṣe bóyá agbéjà wá àbí à ń jà, à ń ṣe jàgídíjàgan. Ẹ wá ń sọ fún wa wípé kí àwọn sójà o, ẹ wá ń sọ pé àwọn sójà o pé kán mú wa o, pé oníjàǹdùkú ni wá o. Ẹ wá jáde. Bàbá Tinubu, màá gbé yín débẹ̀ lọ́sàn yìí.
màá gbé yín débẹ̀ lọ́sàn-án yìí, màá gbé yín débẹ̀ bàbá, màá gbé yín débẹ̀, màá gbé yín débẹ̀, màá gbé yín débẹ̀. Now ẹ̀yin olóṣèlú Nàìjíríà, ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá, ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá, mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀, ṣùgbọ́n mo jẹ́ kó yé yín lénìí wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ a máa gba ilẹ̀ wa lọ́wọ́ yín. Bí ẹ fẹ́ bí ẹ kọ̀ a máa gba ilẹ̀ wa lọ́wọ́ yín. Bí ẹ fẹ́ bí ẹ kọ̀ a máa gba ilẹ̀ wa lọ́wọ́ yín. Ẹ̀rù yín ò bà wá. Ṣebí àwọn South Africa lélẹ́yìí, Fúlàní ò pa wọ́n, nǹkan kan ò ṣe wọ́n, bẹ̀ wọ́n kàn heavy wa, wọ́n ń jẹ́lọ́sì wa, wọ́n wò pé àwọn àlejò ló ń gun mọ́tò báyìí, àwọn àlejò ló ń ṣe bísínẹ́sì báyìí torí àwọn ọmọ wọn ò ń ṣiṣẹ́, bẹ̀tí wọ́n lé wá ń sìn. Bí mo ṣe ń báyìí sọ̀rọ̀, àwọn ọmọ wọn ti ń ṣiṣẹ́, wọ́n jà fún wọn. Gbogbo ibi tó ti lé gbogbo foreigner ń sìn, àwọn ọmọ nílùú wọn ti take over. Gbogbo ibi tó ti lé foreigner pátá, àwọn ọmọ nílùú wọn ti take over. Ní last of 3 years ago, workshop ńlá wọ́n gba gbogbo bẹ̀, wọ́n lé wa. Àwọn ló take over ń sìn, kò sí àlejò ẹyọ kan ò lè sọ pé ó fẹ́ gbé tébù síbẹ̀ pé ó fẹ́ ta nǹkan, wọ́n á sún náà ni. Ṣùgbọ́n nílùú tiwa, ẹ̀yin olóṣèlú gbogbo nǹkan lẹ ń ṣe, bẹ́ẹ̀ ṣe kó wa lókè òkun lẹ ń gbogbo nǹkan rádaràda ayé yìí lẹ ń ṣe. Ojú ọ̀nà wa ò dáa, ìlú yìí ń ṣe ojú ọ̀nà wọn dáa, ẹ̀ ṣojú ọ̀nà wa, ebi ń pa àwọn èèyàn wa, àwọn àgbẹ̀ wo ò lè lóko, ẹ̀ rí nǹkan kan ṣe sí. Nígbà tó yẹ pé ẹ ti wò pé ẹ ti finish everybody, ẹ ti pa OPC lẹ́nu mọ́. OPC ò tẹ́ni tó OPC ní Nàìjíríà sí ò lè sọ̀rọ̀, Gani Adams ò lè sọ̀rọ̀, kò lẹ́nu ọ̀rọ̀ mọ́. Gani Adams kò lè gbí, kò lè sọtọ́ báyìí kọ́kọ́ fẹ́ pé ẹ̀yin Fúlàní kò tó bẹ́ẹ̀, ẹ ti pa everybody lẹ́nu mọ́. Ó lówó OPC adé sọ pé owó OPC eléyìí, owó OPC eléyìí, ẹ ti jẹ gbogbo ẹ̀rún. Nísìnyí security náà fi OPC ń ṣe security láwọn OPC ajàfẹ́tọ̀ ọmọ èèyàn, wọ́n ti di security ń sìn. Ẹ ti sọ wọ́n di gbá ìnulẹ̀, ẹ ti járáǹkì wọn ò lẹ́nu mọ́. Wọ́n láwọn hunters association, àwọn dà, wọn ò lè hunter ń go lè dénú gbó, wọn ò lè dénú gbó mọ́ níbi tẹ́ ẹ bá yí everything jẹ́dé. Ó lóun àgbẹ̀kọ̀yà dà, níbo ló ń kọ̀yà sí? Àgbẹ̀ ń gan àti kọ̀yà àtàgbẹ̀, wọn ò lè lọ́nú oko, wọn ò tó bẹ́ẹ̀. Fúlàní ó máa sápamọ́ síbẹ̀ dè wọ́n ni. Ẹ wá sílẹ̀kùnlẹ̀ fún gbogbo àwọn olè, ẹ sílẹ̀kùnlẹ̀ fún gbogbo àwọn apànìyàn, ẹ sílẹ̀ fún àwọn ọmọ Nàìjíríà. Wọ́n wá ń wọlé, wọ́n ń pa nípakúpa. Ìwọ wá jáde, ọmọ olódò dẹ, ó wá jáde, ó dẹ̀ la ẹnu, ó dẹ̀ wá ń sọ ní sọ pé àwọn gáìsì yẹn o, àwọn gáìsì yẹn o, àwọn ló ń dàlúrú o, àwọn agbésùmọ̀mí jàǹdùkú àti ẹgbẹ́ tó ń pè fún ìyapa tí ń dúnkokò mọ́ àlàáfíà Nàìjíríà, ẹ kojú wọn kí ẹ ṣẹ́gun wọn, àwọn sójà. Bẹ̀tí ibi tó ti lọ ń pè, tó ti lọ ń ṣe báwọn ṣe ìkẹ́dùn, tó ti lọ ń kẹ́dùn tí Fúlàní ti ń pa wọ́n, tó lọ́bẹ̀ ó lọ́bẹ̀ lẹ́ẹ̀kún, wọ́n pa wọ́n lẹ́ẹ̀bí 3, 4, 5. Àwọn gáìsì ẹ̀ tuntun jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tọ́dún ní kò ṣètò ààbò, wọn tó pa wọ́n sínú oko. Orí yẹn sọ Bọ́lá Tinubu. Dóònà àwa ti mọ̀ ọ́ pé ẹ̀yin olóṣèlú, olè, oníjìbìtì, apààyàn, afọ́fù, in fact kò sí nǹkan tá a lè pè yín tán. Ó ti yé ẹ̀yin tí tẹ́ sọ EndSARS, tẹ́ pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ní inú ọ̀sàlẹ̀ lọ́dọ̀kú wọn sí. Ìwọ tó ọ̀dà fún wọn ní EndSARS pé kó lọ pa wọ́n, ṣe bí wọn lọ́lọ́ tó wà lórí ìjọba. We know pé agbára lẹ̀ ń lò, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé agbára yín yẹn máa ya ní ọjọ́ kan. Olódùmarè máa jẹ́ kí omi gbẹ lẹ́yìn ẹja yín. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan, ṣé láwọn tá à ń pè fún Yorùbá nation yìí, àwọn tá à ń pè fún Yorùbá nation yìí, Ọlọ́run fún ara ẹ̀ ló gbé wa dìde. Movement yẹn, movement tọ́lọ́ ti sáyẹ̀nsì ni, òun náà ló dẹ̀ máa yẹ̀ga nídìí gbogbo yín pátápátá.
a máa gba ilẹ̀ wa nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. àwọn ò bẹ̀rù yín, mò ń sọ mo tún sọ. ilẹ̀ Yorùbá ìbá ti di ilẹ̀ ogun ni ìbá máa jà lójoojúmọ́, ìpànìyàn ìbá máa lọ lójoojúmọ́ ni. tó bá jẹ́ pé àwa náà tó bá jẹ́ pé a gbé gba ọ̀nà pé òkè now a fẹ́ gba ilẹ̀ wa, because àwa mọ̀ pé ẹni bá máa gba kinní yẹn lọ́wọ́ yín ẹ̀jẹ̀ gbọ́dọ̀ ta sílẹ̀. ẹ̀yin dẹ̀rẹ̀ kí mélòó lẹ̀ jẹ́ ṣe èyí tó yẹ pé ẹ̀ ràn yàn gan pé ẹ lọ pa ẹni báyìí wá, ẹ lọ pa ẹni báyìí wá, ẹ lọ pa ẹni báyìí wá. èèyàn ló ṣàpá Bọ́lá Ìgè àti bẹ́ẹ̀ tí wọ́n padà nù nílẹ̀ Yorùbá. we knows àmọ̀ pé ẹni bá máa sọ pé òun fẹ́ bá yín takùn gbọ̀n ó gbọ́dọ̀ jẹni tóun náà ti ṣetán láti give láti gbẹ̀mí ẹ̀ lọ́wọ́ Olódùmarè pé Olódùmarè ọwọ́ ẹlẹ́mí mi wà o. we know but a máa ṣiṣẹ́ débẹ̀. àti ìdán kankan wò ó sì ẹ̀ ń tàgì wa àbí ẹ̀ ń tàgì wa, ẹ má wọrí a ti bẹ̀rẹ̀. eléyìí ò ṣe ṣeréṣeré àti ojú wa ti là ń sìn. ṣe bó ni mò ń sọ ń sìn pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn kan tó ṣe gbàdúrà ń sìn tí àrá àti Fúlàní àti màálùú àrá pa gbogbo wọn. ṣé rí ẹ̀yin olóṣèlú ẹ sì máa jẹ índómì yín, ẹ máa jẹ àti ìráyè ti yín. ó ti yé, ẹ má wò pé bóyá àyè ti yín ti yọ ọ́ lẹ̀ ń sìn. no àyè ti yín ò tí ì yọ. àwọn bàbá wa kọ́kọ́ tiẹ̀ lè lọ oko, káwọn bàbá wa lè lọ oko, káwọn ìyá wa lè lọ odò, ìyẹn la sì gbájúmọ́ ń sìn. tẹ́lẹ̀ là ń wò pé kábàá yín fàgìrì kábàá yín ọ̀rọ̀ yín ò gba gìrìgìrì. àti rí yín òun ni Yorùbá nation ṣe rọra mú ní mẹ́lọ àti rí láìfù yín bó ṣe rí. àti rí pé ẹ fẹ́ wò wá pé ká ṣe ní gìrìgìrì kó ṣe wò ó, àbí àní ṣe ní gìrìgìrì wò ó. a máa bá yín mú ní àwọn òkànjú. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí ní South Africa ń bí. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Fúlàní ò pa wọ́n, àwa àlejò àpá wọn àṣẹ wọn bí bẹ́ẹ̀ ṣe ṣílẹ̀kùn sí àwọn ará àta létí wa lórí. tẹ́ pé àwọn ìlú tó burú jùlọ lágbàáyé tẹ́ pé wọ́n wọlé pé kó máa pa àwọn ọmọ ìlú yín. kò rí bẹ́ẹ̀ ìlú yìí tó fi ń dá wàá tó fi ń dá everybody padà sí ìlú ẹ̀ ń sìn. àìmọye èèyàn fún ara ẹ̀ ló ti fún ara ẹ̀ gbọ́n pálí. àìmọye ọmọ Congo tó ti lọ ní last year tí wọ́n ti lọ lu wọn pé kí là ń dúró ṣe, kò síṣẹ́ ti gbaṣẹ́ lọ́wọ́ wa. gbogbo ibi tá a ti ṣiṣẹ́ lè ṣiṣẹ́ ń bẹ̀ mọ́. ìwé ẹ̀ fún wa, ẹ̀ rí ní ìwé fún wa, ẹ̀ fún wa ládúró, ẹ̀ fún wa ní pàbíìtì. ẹlòmíì odidi ọdún 4 ló ti gbéwèé wọlé tí ò jáde. wọn ọjọ́ jáde ni o. ìmí àìmọye refuse, àìmọye tó wá kọ refuse ẹ̀, wọ́n á kọ condemn ẹ̀, wọ́n á kọ reject ẹ̀ láì nídìí. wọn ò ní fún wa. àwọn olótú máa wá lọ́la pé ìwé ẹ̀dà dọ́kúmẹ̀ntì ẹ̀dà torí pé wọ́n fẹ́ lé wa ní o, wọ́n mọ̀ọ́mọ̀ ní o. ẹ gbogbo nǹkan wọ̀nyẹn tó fi ń flush ìlú wọn. but jàǹdùkú ti nígbà ayé Buhari wọ́n ní kó má pò wọ́n ní terrorist. lẹ́nu jọ́bẹ̀ta nínú ìjọba Tinubu, nínú ìjọba yín ẹ̀yin olóṣèlú Nàìjíríà, nínú ìjọba yín náà tuntun recruit àwọn bandits tí wọ́n recruit wọn sínú sójà tọ́tún náà máa pín wọn káàkiri ilẹ̀ Yorùbá láìpẹ́ yìí ni o. nínú ìjọba yìí ni o Tinubu láwọn repentant Boko Haram recruit wọn sìn, wọ́n ń bẹnu iṣẹ́ ológun. ẹ̀yin àwọn yẹn ló tún máa pín káàkiri ilẹ̀ Yorùbá. ṣé Tinubu ṣó o bìlí pé ìwọ nìkan ló nílẹ̀ Yorùbá ni? Tinubu ṣé o bìlí pé ìwọ nìkan àbí bàbá ẹ àbí ìyá ẹ nìkan ló ní gbogbo ilẹ̀ tó ń pè nílẹ̀ Yorùbá yẹn? ṣé bó tiẹ̀ sọ pé ò ní gbàgbọ́ nù Nàìjíríà gbà kan? gbogbo àwọn nǹkan apààyàn ló sílẹ̀, wọ́n ló ṣí bọ́dà. àwọn kan sọ pé ò sí pé irọ́ ló fi pa. bàbá kí ló dé? ṣẹ́yìn nìkan lẹ́gbà ṣé ẹ tiẹ̀ bìlí pé ẹ̀yin ni Olódùmarè yẹn pé nígbà tó dálẹ̀ Yorùbá ẹ̀yin ni wọ́n dá ilẹ̀ Yorùbá tó wá kó àkóso ẹ̀ lẹ́yìn lọ́wọ́ ni. ṣẹ́yìn ni èmi bìlífù ń sìn pé àwọn olóṣèlú tó ń sọ fún wa ń gbà yẹn ẹ jẹ́ kọ́ ọmọ olódòdé wọlé, tó bá ti wọlé òun ló máa bá wa ṣe, òun ló máa ṣe. bàbá wanted lẹ máa sì gbé lórí ọmọ Adéyẹmọ, wanted lẹ sì gbélé lórí. release àkáǹtì ẹ̀ fún bàbá ẹ ní ń gbà ayé Buhari pé Yorùbá wa ló wà ń bẹ̀.
pé tó bá jẹ́ pé nígbà tí ẹ̀nà wá pa òun lóòótọ́ ẹ lépa ìpẹ́ fẹ́ pa báyìí torí ẹ̀yin náà mọ̀ pé tẹ́ bá gbìyànjú ẹ̀ wò yóò bá tún dìde ju bí wọ́n fún ara ẹ̀ ṣe lérò lọ. Bàbá Tinubu wọ́n dìde, yóò bá máa dìde ju bí ìwọ gan ṣe lérò lọ, but now sìn o ò lépa arákùnrin yẹn pé o fẹ́ pa, ṣùgbọ́n sìn ìyìn tó lè máa fi gbé ìgbé ayé gbádùn ẹ sì sí ẹ̀ mọ́wọ́ nínú ìjọba Yorùbá. So àwa ti mọ̀ pé ìjọba yìí ò lè so èso oore fún wa, àwa ti rí òun náà ni ò ṣe jẹ́ kí a gbé àpótí wa kọ́ bí Jídé Kòsọ́kọ́ onítíátà tó sọ pé ó yá ẹgbẹ́ Yorùbá Nation yín ẹ sì gbé kọ́ná tó bá tásìkò tí tọmọ olódede bá wọlé gbogbo ẹ lè má béèrè ẹ̀ mọ́ torí pé ó máa ṣe dáadáa. Èmi náà mọ̀ pé ó wà láyé ńsìn kò kú, òun náà rí gbogbo nǹkan tó ń lọ, gbogbo ẹ̀ àwọn onítíátà náà ti kíkọ̀ kúrò lórí àwọn yẹn torí n tó máa jẹ náà Lukaku wọn wá kiri. Bàbá ẹ wá wò ó, ẹ tún wò ó níwò yìí pé Yorùbá Nation yìí tẹ́ bá tuntun tákù ẹ̀ kò sẹ́ni bọ́dì tó fẹ́ bá yín takọ̀ ọ̀gbọ̀n mọ́, kò sẹ́ni tó fẹ́ dìde. Àwọn ilé tó ń pè fún revolution is coming o, Sowore revolution is coming, àpò ara tiẹ̀ náà lòun náà jà fún oyè yín. Ẹ máa yín mú pé àfi revolution lọ́la because ẹ̀rù náà ń bà pé tó bá gbé revolution yẹn wá ó lè tán sí nǹkan míì mọ́ lọ́wọ́, òun dẹ̀ sì fẹ́ jẹ ààrẹ, ó fẹ́ jẹ president, báwo ló fẹ́ gbé revolution jáde kán máa tanra wọn. Àwọn ò ní gbàgbọ́ ó ṣe revolution o kò ṣe revolution o, àwọn ò ní gbàgbọ́ nu gbogbo nonsense yẹn. Ìta wàá fẹ́ ni pé a fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ ẹ̀yin olórí burúkú olóṣèlú, ẹ̀yin ọmọ àlè, ẹ̀yin ọmọ àlè tẹ́ pé Fúlàní ló dàṣẹ ìyá yín tẹ̀dẹ̀ ń bẹ nínú òṣèlú. A fẹ́ gbara wa kúrò lọ́wọ́ yín. Tinubu DNA ẹ o lè sọ pé lóòótọ́ DNA ẹ ó jẹ́ fún Yorùbá tó bá pẹ́ fún Yorùbá ni ẹ lè máa wo àwọn èèyàn wa kó sì máa ìyà tó ń jẹ wọ́n nígbà ayé Buhari kó sì máa pàṣù ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Eléyìí tó wá wọ́ọ̀tì jù Buhari lọ ẹ̀dẹ̀ lọ́mọ àwa ti rí o, ẹ̀ ń ṣọmọ Yorùbá o. Tó bá sọ fún ọmọ Yorùbá ní bàbá pẹ̀lú bá ṣe ń wo yìí dúró nídúró ọmọ ọkọ, ẹ má bínú sí mi, dúró ní tí ẹ bínú dúró nídúró ọmọ ọkọ. Kẹ́ẹ̀dẹ̀ jí ààrẹ Yorùbá kí ìyá dẹ̀ máa jọmọ Yorùbá lọ́sàn lóru kó wá jẹ́ gbogbo àwọn tó mọ̀ pé ó máa ẹ̀pù ọmọ ẹ àwọn yẹn ló ń dá lọ́lá, àwọn yẹn ló ń gbé sípò, àwọn yẹn ló ń ṣe tó ń compensate wọn. Àwọn tẹ́ ti jọ ń ṣiṣẹ́ kíní yín, iṣẹ́ kíní tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé ẹ̀ṣẹ̀ calm down, àwọn yẹn lẹ̀ ń kó sípò, àwọn jàǹdùkú gbogbo lẹ̀ kó wọn sípò. Àwọn tí ò lè fìdí ìgò kọ́ ó àwọn lẹ gbé sí orí àpèrè sí tó ń rúdù Nàìjíríà. Wàhálà wa bẹ́ẹ̀lẹ̀, wàhálà yílu wàhálà lójoojúmọ́. Tí ẹ wo Yorùbá kẹtẹ wo àwọn tó ti Fúlàní ti gba gbogbo oko, Fúlàní ti gba ilẹ̀ Yorùbá, wọ́n ti gba apákan ilẹ̀ Yorùbá. Ẹ ṣe bí pé ẹ rí kò sétò ààbò kò sẹ́nìtì, ẹ tún wá jáde ẹ wá ń gbé Yorùbá Nation, ẹ wá ń tàgì wa mọ́ àwọn agbésùnmọ̀mí. Bàbá ṣé wọ́n sọ pé ẹ mú nǹkan bíi ti tẹ́lẹ̀ mọ́? Bàbá ó dẹ̀ pẹ́ tuntun dòna kò ṣe mí iye bá mo wá bú yín o, ìwà yín tẹ̀ ń wù sí wa because tí ọmọ bá wùwà tí ò tọ́ wá ní ẹ lọ yẹ̀ wò tí mu gbó o, torí wọ́n á wò pé ẹni tó bá ti mu gìdẹ́ ṣe pé ẹni tó mu gbó náà ló ń ṣe sọ́sọ́. Wọn Yorùbá nígbà tó tún rí ìdí ẹ̀ dáadáa wọ́n ní nǹkan inú ẹni ni ẹmu máa ń pààyàn mọ́. Nígbà tí Yorùbá wò dáadáa ni o, tó bá gbé àmúgbó ní ẹ̀ ò ló ṣe é ṣe wérewère, Yorùbá tún jókòó tún wò pé irọ́ o kò rí bẹ́ẹ̀ o, nǹkan inú ẹni lẹ̀mú máa ń pààyàn mọ́. Bàbá ìwà yín burú o, ìwà yín ò dáa rárá. Ẹ níwọ̀ ẹyọ kan, ìwà yín ò dáa ọmọ Yorùbá. Èyí tó ń ṣẹlẹ̀ sọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ò lè máa ròyìn, everybody kéye èrò o ni. Ẹ̀dẹ̀ wà ń bẹ̀ yẹn tún mọ́mọ yín lọ́wọ́ ẹ ló máa di gọ́vnọ̀ Lagos State, ẹ ti wá kó gbogbo ilé ayé yẹn ti kó lọ́wọ́ ara yín. Ẹ má gbà pé báyìí ìdúkokò sójà yín mọ́ wa, pé báyìí ó máa ràn wá sójà. Ẹ kọ lẹ́tà sógun nìyẹn, ẹ fẹ́ jẹ́ kó ìtàn wí, ẹ fẹ́ jẹ́ kó tètè yá kíákíá nìyẹn because àwa ò gbà. A fẹ́ make sure pé gbogbo Fúlàní ilẹ̀ Yorùbá lé wọn kúrò ní ilẹ̀ wa, kí ara ó tu àwọn èèyàn wa nílé, kí àwọn àgbẹ̀ wa lè lọ oko, kí àwọn àgbẹ̀ wa lè lọ odò. Ìtàn wa wà fún nìyẹn, kí ìrọ̀rùn ó dé bá wa. A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olódùmarè bá wa ṣe. Mo tún come across fídíò kan tó tún send sí mi pé bàbá àròlé
nílùú bí elébélé wọ́n tuntun gbàdúrà sọ́lọ́run o Ọlọ́run tuntun sún àràlù màálù o ti sún àràlù ẹni tó ń kó màálù o ẹjẹ fi fídíò yẹn wọ̀nyí. South Africa jáde ń sìn o ní ID wọ́n á jẹ́ kó yé ẹ pé ID ibo ló ti rí o ò ní right láti lò àwa tí Yorùbá dé jọ̀sọ́ pé àdéwájú secretariat rí ká sùn síbẹ̀ mọ́jú pé ní lọ o tí Tinubu ò bá dá wa lóhùn o ní lọ o lọ sásó rock àdé kínní akọ̀ ń pariwo akọ̀ ń jáde fúrálì o dẹ̀ ń tàjú wa pé kínní bàbá mọ̀kọ́ tẹ̀ ń sọ ọ̀rọ̀ kò yé yín rárá. Alright, so as they watch this video, make sure say you share and wide. I go clear and make you see am. Share and where make people see am. The reason why I want make people see am and waiting happen to these cows. You hear me? Now so many cows die and some few herdsmen die, and I thunder and I strike them. Now I want make you watch this video first before I go talk to my people where they dey for Eastern land. Oh boy, see you thunder, I do this thing. Oh. See wetin thunder do here, oga. Just kill everybody here. Just kill cow. Kill many cow. Kill two aboki now. Two aboki down. Oga. See wetin happen today here. I never see this kind thing in my life. Now today be the first time when my eye witness this thing. Oga, I never see this thing before. See where thunder strike, kill all these cows. See, hey, Oga, look at what we see today. Oga. Alright, so Ivoke Savado. Alright, so as they watch this video, make sure say you share and wide. I go play and make you see am. Share and where make people see am. The reason why I want make people see am and waiting happen to these cows. You hear me? Now so many cows die and some few herdsmen die, and I thunder and I strike them. Now I want make you watch this video first before I go talk to my people where they dey for Eastern land. Oh boy, see you thunder, I do this thing. Oh. See wetin thunder do here, oga. Just kill everybody here. Just kill cow. Kill many cow. Kill two aboki now. Two aboki down. Aboki niye. Oga. See wetin happen today here. I never see this kind thing in my life. Now today be the first time. So eléyìí kan tí mo show. Àgùntàn ọbẹ̀. Eléyìí tí mo show tí mo ní mo máa bá yín confirm dáadáa wọ́n confirm ẹ̀ fún mi eléyìí ṣe ìṣẹ̀lẹ̀ náà ni eléyìí ṣe ìṣẹ̀lẹ̀ ní tilẹ̀ Yorùbá rèé eléyìí tún ṣe ìṣẹ̀lẹ̀ ni so eléyìí tí mo fún yẹn náà wọ́n ló ṣe ìṣẹ̀lẹ̀ ni wọ́n ló ṣe ìṣẹ̀lẹ̀ ni so eléyìí náà ń sìn apá àbìkan ní ilẹ̀ Yorùbá ni so confirm eléyìí tún ṣe eléyìí ṣe ìṣẹ̀lẹ̀ ni so àgùntàn ọbẹ̀. Àgùntàn ọbẹ̀ ẹni tí mo ní kó kà bóyá. Eléyìí ṣe ìṣẹ̀lẹ̀ ni o eléyìí ṣe 35 ni kò ṣe. eléyìí tí mo show yín lọ́jọ́ yẹn eléyìí ń sìn. Ṣé báwọn èèyàn ló sọ pé 50 something. 35 ló jẹ́ o. Bá ọgbọ̀n àti márùn-ún. Ẹ̀yin olóṣèlú Nàìjíríà. Ọgbọ̀n àti márùn-ún. àti 5. Tí mọ mẹ̀mẹ̀. Ẹnìkan sọ pé 50 mo ní 50 kẹ̀ kò pé 50 o. 35 ni. Ẹ̀já ka àgùntàn yẹn. Wọ́n ti ka àgùntàn yẹn máa béèrè lọ́wọ́ ẹni tí mo ní kó kà. 35. Alright, so as they watch this video, make sure say you share and wide. I go play and make you see am. Share and where make people see am. The reason why I want make people see am and waiting happen to these cows. You hear me? Now so many cows die and some few herdsmen die, and I thunder and I strike them. Now I want make you watch this video first before I go talk to my people where they dey for Eastern land. Oh boy, see you thunder, I do this thing. Oh. See wetin thunder do here, oga. Just kill everybody here. Just kill cow. Kill many cow. Kill two aboki now. Two aboki down.
Oga, see wetin happen today here. Oh. I never see this kind thing in my life. Now today be the first time when my eye witness this thing. Oga, I never see this thing before. See where thunder strike, kill all these cows. See, hey. Now, ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ṣẹ́rí nǹkan tí mo fẹ́ bá yín sọ, kí tó bá yín sọ̀rọ̀, ẹ̀yin olóṣèlú wa, ǹjẹ́ tí ẹ mọ̀ pé àwa tá à ń pè fún Yorùbá nation yìí, ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn onílẹ̀ ni wá? Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn onílẹ̀, àwa onílẹ̀ gangan ló ń pè fún Yorùbá nation yìí? Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn tí ẹ ń padànù lẹ́yìn nípa òfò, nípa ìyà tẹ́ fi ìyà ń jẹ, tí wọ́n pa wọ́n, tí wọ́n là wọ́n nífun, ǹjẹ́ tí ẹ mọ̀ pé àwọn gan ni wọ́n ní movement yìí, pé àwọn ò fẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ tún máa ṣẹlẹ̀ mọ́? Ẹ̀yin olóṣèlú, kì í ṣọjọ́ ikú yín o, a fẹ́ kẹ́ ẹ kú, ó ti yé, a fẹ́ kẹ́ ẹ kú, ṣùgbọ́n ọjọ́ yín ti ń súnmọ́, ọjọ́ yín ń súnmọ́. Tinubu tó jáde tó sọ̀rọ̀ pé tó tàgì wa mọ́ àwọn agbésùmọ̀mí, ó ti rí àwọn kankan ni, ṣùgbọ́n èmi jẹ́ kó yé yín ẹ̀ tí ì rí nǹkan kan o, kódà àti ẹ̀ tí ì rẹ́dí ti yín gan, àti rẹ́dí ti yín. Ṣẹ́rẹ́lẹ̀ tí mo fi wọ̀nyí yẹn, ṣẹ́rẹ́ tí mo kọ̀ra fi wọ̀nyí yẹn, mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé àwa alẹ́tọ̀ọ́ láti lé yín kúrò níbi tẹ́ ẹ wà yẹn, alẹ́tọ̀ọ́ láti lé Fúlàní, bóyá nínú oko ni o tàbí nínú ilé, alẹ́tọ̀ọ́ láti lé wọn kúrò nílẹ̀ wa. Now, ẹ̀yin ọmọ ìyá mi, ṣé rí ọwọ́ tá a wà yìí, ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ já yín sí kinní kan. Ṣé láwọn pípù yìí, ẹ jẹ́ fún yín ní fídíò yìí kẹ́rí, ẹ jẹ́ fún yín, ṣe ti rélé báyìí àbí? Ok, ẹ jẹ́ wá fún yín ní fídíò yìí, ẹ jẹ́ fún yín ní fídíò yìí kẹ́rí. Ó ń bọ̀ o, ẹ jẹ́ fún yín ní fídíò yìí kẹ́rí. Ẹ fún yín ní fídíò ìkẹ́kọ̀ọ́ wo. Now, these people you are seeing are not Nigerians. They are Nigerian people, and they are importing more of them. They are coming to Nigeria and these people you are seeing are not Nigerians. They are Nigerian people, and they are importing more of them. They are coming to Nigeria and Nigerian people, and they are importing more of them. They are coming to Nigeria and these people you are seeing are not Nigerians. They are Nigerian people, and they are importing. Ṣé rí wọn bí wọ́n ṣe pọ̀ yìí, ẹ̀yin ọmọ Yorùbá, ṣé rí àwọn gáìsì bí wọ́n ṣe pọ̀ yìí láti Niger káàkiri àwọn ìlú burúkú ni wọ́n wọ ilẹ̀ Nàìjíríà. Tó bá ti wá wọlé Nàìjíríà tán, àwọn lẹ rí tí wọ́n ń gbé sùmọ̀mí, àwọn lẹ rí tí wọ́n kidnap owó wa. Bó ṣe wà wọn nínú wọn ò ní irinṣẹ́ o, wọ́n á kàn bára wọn sọ̀rọ̀ pé ó dáa, ìwọ ṣáà dé Nàìjíríà kó tó bá ti kidnap bí méjì mẹ́ta wà á ra irinṣẹ́. So Nàìjíríà fún ara wọn ló ń kó irinṣẹ́ fún wọn lára kí kidnap àwọn èèyàn wa. So from there wọ́n á máa fi owó yẹn nínú wọn, a máa fi feed family ẹ̀ nílé, a máa send ẹ̀ sọ́dọ̀ wọn lọ́hùn. Ó ti yé. Now, àwọn tí wọ́n wá ń pa yín, àwọn tí wọ́n ń pa yín nínú igbó, tí wọ́n kidnap yín, tí wọ́n ń ṣe, ẹ jẹ́ tún fún yín ní fídíò kan. Àwọn tí wọ́n ń pa yín yìí,
No matter how they try to oppress the innocent people, they can never live a better life. See the kind of places they are living. They are living in a very dirty area. That is how they will live forever in their life. No matter how they. So ẹ wò wọ́n sìn tó bá ti gba abúlé wa nǹkan tí wọ́n ń kọ́ síbẹ̀ rí àwọn Fúlàní lẹ̀ ń wò yìí láwọn apá abìkan ní ilẹ̀ wa ṣètìrí láwọn tó ń pa yín tó ń gbé sùmọ̀mí tó ń ṣe everything bó ṣe wọ́n kì í ṣe bá wọ́n máa kọ́ ilé kan tó máa kọ́ ilé oní blọọkù sórí ẹ̀ no wọ́n mọ̀ pé ibi tó wà yẹn anytime làwọn tó níbẹ̀ lè wá so kì í ṣe bá wọn kó bẹ̀ kó tó di pé àwọn tó níbẹ̀ dìde gbogbo nǹkan àlùmọ́nì tó bá wà ńbẹ̀ wọ́n á ti kó lọ then bó ṣe ṣe léyìí ẹ wo bíbẹ̀ yẹn ṣe fẹ̀ tó tẹ́ bá wo ibi tí mo ṣó yẹn ẹ rí pé ó fẹ̀ dáadáa wọn bí ọmọ Yorùbá kan àbí anybody kó rìn ní gbèrègbèrè yẹn wọ́n máa pa ni wọ́n máa pa ẹni yẹn ni ó ti yé so bó ṣe ń gba abúlé wa nìyẹn káàkiri ó ti yé ṣe ti rí wọn apá abìkan lélẹ́yìí ní ara àwọn ilẹ̀ wa tí wọ́n ń gbà tí wọ́n pa àwọn èèyàn kó tó di pé wọ́n gbà á now ibi tí mo wá ń lọ lélẹ́yìí ẹ̀yin èèyàn wa ṣe rí ọ̀rọ̀ olóṣèlú mo ti ṣàlàyé fún yín nínú program mi kan tó kọjá lọ pé olóṣèlú mọ̀ wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe fún wa wọ́n ti mọ̀ pé ìwọ tó ò bá jẹun tó jẹ òsì níkùn ẹ báwo ló ṣe sọ pé o fẹ́ gbé plákáàdì dání tó fẹ́ máa pariwo níwọ tó ò tí ì jẹ tàárọ̀ tó ò tí ì mọ̀ nǹkan tó máa jẹ lálẹ́ báwo ló ṣe fẹ́ ṣe protest báwo ló ṣe fẹ́ ṣe é so wọ́n mọ̀ pé ó pẹ́ jù ìṣẹ́jú mẹ́ta mẹ́rin àbí o ìwà pẹ́ jù 30 minutes wà á ti gbé plákáàdì wà á ti jù dànù ó gbalé ẹ lọ nìyẹn torí wà ibi tó ti ń protest ẹ ló ti máa ronú kí làwọn ọmọ ẹ fẹ́ jẹ ibi tó ti ń pariwo ẹ ló ti máa ronú kí ni mo fẹ́ jẹ lálẹ́ ìbáyìí so frustration yẹn wọ́n ti plant ẹ̀ sínú ayé everybody so wọ́n ti mọ̀ dáadáa pé àwọn agbésùmọ̀mí tí wọ́n wà ní igbó wa tí wọ́n occupy igbó wa yìí wọ́n ti mọ̀ pé àwọn yẹn ní òní jẹ́ káráyè tiwọn because wọ́n lé wa níbi tá a ti máa jẹ wọ́n lé wa níbi tá a ti máa mú àwọn rèé kì í ṣe pé báwo ní iléeṣẹ́ kan tó fẹ́ create sílẹ̀ kì í ṣe pé báwo ní nǹkan ọ̀gbìn kan pé àbíjọ́ òun lẹ dédé rí i pé ìjọba Ondo State sọ pé yá o àwọn fẹ́ dá iṣẹ́ àgbẹ̀ ẹlẹ́ o kíní kan wọn ò lè bá yín sọ ọ́ torí wọ́n mọ̀ pé tó bá ṣe wọ́n run owó náà ni Fúlàní ló máa padà jẹ́ ó ti yé kàkà bẹ́ẹ̀ wọ́n á kówó yẹn sápò ara tiwọn so mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó ṣì wà ńlẹ̀ yìí kò tí ì kọ tàwọn olóṣèlú àwa ara wa ẹni kọ́kọ́ ti ẹja ti kọ́kọ́ jà fúnra wa ná ó ti yé a máa já yín sí ẹ̀yin èèyàn mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ká máa gbàdúrà àrá Ọlọ́run ti ń ṣe é sìn ojú àwọn èèyàn wa ti ń là ṣé rí níbi tá a dé dúró yìí tó bá jẹ́ pé èṣù ló ní sílé èṣù fúnlé èwo ẹ̀jẹ̀ dàdí sí lórí rán níṣẹ́ lọ sínú igbó kó lọ bá àwọn Fúlàní ṣé rí ìjọba ẹ fi ìjọba lẹ̀ ó ti yé igbó ló bàbá mi ṣe fẹ́ dá sétò ní sà ókè sà ẹ gbóhùn sókè bàbá mo kàn fẹ́ jẹ́ káwọn èèyàn wa mọ̀ ní wípé kì í ṣe South Africa nìkan ló máa bẹ̀rẹ̀ sí lé àwọn ọmọ Nàìjíríà láìpẹ́ yìí tó di kóṣù yìí parí délẹ̀ Ghana Sierra Leone ní West Africa ń bí wọ́n máa bẹ̀rẹ̀ sí lé gbogbo àwọn ọmọ Nàìjíríà padà kúrò ń lù wọ́n. Agbésùmọ̀mí wọ́n ti gbé ambassador Ghana kan l'Abuja ṣe pé wọ́n Amẹ́ríkà sọ nígbà yẹn wípé káwọn aráàlú wọn ambassador kan ṣọ́ra fún Abuja wọ́n lè ṣọ́ra fún gbogbo ibi tí gọ́ọ̀mù parasata Nàìjíríà bá wà kan ṣọ́ra fún bẹ́ẹ̀ àti military kìíní wọn kan má débẹ̀ pé Nigeria is not safe. Nigeria ń dá wọn lóhùn pé Nigeria is safe, Abuja is safe. And all the foreign diplomats, they should nothing to fear of. Ghana ni wọ́n gbé
olórí ambassador wọn l'Abuja ẹ̀ obìnrin olóbìnrin ìyá oníyà wọn dẹ̀ ti pa báyìí. ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ ṣé ẹ rí i pé Tinubu ò mọ̀ nǹkan tó ń ṣe. Embassy Ghana gbogbo àwọn tó ṣiṣẹ́ ní Embassy Ghana pátá ni wọ́n ń sunkún àwọn míì ti ń padà lọ́ọ̀lù wọn pírẹ́sídẹ̀ǹtì àtàwọn tó wà ní Ghana wọn ìmọ̀ ohun tó fẹ́ ṣe báyìí but a mọ̀ wípé Ghana máa rán oró yẹn gbogbo àwọn ọmọ tó jẹ́ Nàìjíríà náà máa bẹ̀rẹ̀ sí lé. Kékeré ni South Africa ṣe ń ṣe yẹn West Africa gan bẹ́ẹ̀ báyìí wọ́n máa bẹ̀rẹ̀ sí lé. Èyí ó ti jẹ́ nǹkan tá a ti rí síwájú tí bàbá Akíntóyè ti sọ fún wa tó jẹ́ pé àwọn ìgbésẹ̀ kan wọn ti gbé àwọn ń ṣe Nàìjíríà o àti declare Yorùbá nation ọmọ orílẹ̀-èdè Yorùbá ni wá díẹ̀díẹ̀ àwọn nǹkan tí à ń ṣe lábẹ́lẹ̀ máa yọ síta so that a ní fara kó ìyà Nàìjíríà. Tinubu lè máa sọ nǹkan tó bá wùn ẹni tó ń sọ̀rọ̀ tó wọn gbọ́ àṣẹ sí lẹ́nu bóyá àgbà tó mú ọ tán tó yó ló sọ yẹn síta tó yó tó fa fònà gáú. Nígbà tó pàṣẹ kán lọ mú wọn ní Màdúgùrí ṣán dá lóhùn so èyí tó wá ń sọ yìí ló wá make sense ẹni tí ò mọ̀ tún ẹ̀ yàtọ̀ sósì. Ó ga ọ ẹ ṣeun dádì mi ẹ ṣeun ẹ̀yin èèyàn mi mo máa dá yín nínú dùn achievement kan ṣẹlẹ̀ nínú Yorùbá nation a máa sọ achievement yẹn tá a ṣe achieve ń sìn nínú struggle wa yìí mo máa sọ fún gbogbo ọmọ kóòtù òjíire kódà máa play video yẹn tẹ́ ẹ máa rí mo máa ètò tèmi ètò tó lágbára ní sẹ́ kì í ṣètò tá a lè ẹ mọ̀ pé mi kì í ṣeré tẹ́ bá ti rí mi tí mo dùn kó báyìí rọ́ kẹ́ẹ̀kọ́ máa ṣí àètò yẹn ni kó lè débi tó yẹ kó dé ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ kóòtù òjíire ṣé ẹ gbọ́ ambassador Ghana wọ́n kidnap ẹ̀ l'Abuja wọ́n ti pa ṣe rí pé táìtù tá a lò fún ètò wa ṣe rí pé ó lọ gan Tinubu fún ara ẹ̀ ń pe ogun ó ń kọ lẹ́tà sógun ó ti yé ṣe pé ọjọ́ sí ló lóun fẹ́ lọ kọ́ ọmọ ogun máa jà ní Burkina Faso so àwọn tó nílẹ̀ ló lóun fẹ́ gba ilẹ̀ kì í ṣàwà kì í ṣèmi àrólé tẹ́ rí yìí àwọn onílẹ̀ gangan ló ní àwọn fẹ́ gba ilẹ̀ wọn pé ẹ̀jẹ̀ ti pọ̀ jù ní ilẹ̀ yẹn pé àwọn ò fẹ́ olóko fi dùn mí fáwọn ọba wa tí wọn ò dìde tí wọ́n dẹ̀ ń jẹ ọba lórí ilẹ̀ yẹn tí àwọn tó nílẹ̀ yẹn gangan inú wọn ò dùn dóònà a mọ̀ pé kì í ṣe Ifá ò sọ̀rọ̀ ọba mọ́ o bóyá Ifá tó tiẹ̀ ń yan ọba gan bóyá ìyẹn gan tiẹ̀ ti yarí mọ́ wọn lọ́wọ́ pé òun ò yan ọba mọ́ pé ilẹ̀ tó ń yan ọba lé lórí yẹn pé ilẹ̀ ẹ̀jẹ̀ ni ilẹ̀ ẹ̀jẹ̀ ó ká púpọ̀ ń ṣe ètò wù ni ó lẹ́ ń gbọ́ yẹn ambassador Ghana wọ́n ti gbé e tán wọ́n tuntun pa Ghana tó yẹ pé níjẹ̀lò wọ́n ti ṣọ́ọ̀bù gbogbo ọmọ Nàìjíríà nìtọ́ wọ́n ti ṣọ́ọ̀bù wọn Ghana máa rọ́rọ́ dọ̀là mẹ́ta ni ṣé Ghana must go ṣé ẹ ti gbé Ghana must go kúrò bẹ́ẹ̀ ṣé ti pààrọ̀ orúkọ Ghana must go ni ẹ tún wá pa wọ́n l'ambassador ṣé ti rí pé wàhálà ti dé bẹ́yẹn ṣé ti rí pé wàhálà ti wà already wàhálà ó ti ń mu gàrí tó ti ń ṣe exercise already ní Nàìjíríà kódà ogun tá à ń sọ̀rọ̀ yìí ó ń gbé wéètì lọ́wọ́ everybody ò kọ́ tí ì mọ bó ṣe ń lọ ní gbogbo àwọn kan tá à ń sọ yìí wọ́n ń gbé wéètì lọ́wọ́ kán lè heavy sí so that ìgbà tó bá máa explode báyẹn gbogbo bí a lè burst lẹ́ẹ̀kan náà gunpowder everybody jókòó lé lórí àwa Yorùbá nation yìí la fẹ́ràn ẹ̀ lọ́wọ́ Tinubu àwa fẹ́ràn ẹ̀ lọ́wọ́ ni a fẹ́ ṣe ní ṣe pé kí gbóyè pé ojú ọmọ Yorùbá táwọn kan sì fi ń wù ẹ́ lónà àwa ti gbà ń sìn pé no tán bá ṣe DNA ò lè jẹ́ Yorùbá láyéláyé ó lè jẹ́ Yorùbá kí ìyá máa jẹ Yorùbá bí eléyìí ọmọ Adéyẹmọ wanted ló gbélé lórí wanted ó lè kọ́pá lóòótọ́ o ṣùgbọ́n ó gbé wanted lé lórí ó kọ́ dùn mí àwọn kan tó ń pẹ́ wọ́n fẹ́ release Nnamdi Kanu ẹ kọ́ máa joke Nnamdi Kanu wo náà fẹ́ release ẹ máa tanra yín ẹ jẹ́ káwọn olóṣèlú máa gbé yín lọ́kẹ́ kínú yín lè dùn wọ́n fẹ́ release yẹn túnṣe yẹn bí ọdún bíi méjì tí Tinubu bá fi parí first tenure then ní 2027 yẹn báyà ìgbà yẹn wọ́n á ṣẹ̀tún gbé ìwé ẹ̀ sórí kínní
tí ẹ̀yin ọmọ Ìgbò ò bá múra ibi tó máa jẹrà sí ló wà yẹn. So ẹ gbọ́dọ̀ múra. Bàbá wa olóyè ọmọ Adéyẹmọ wanted náà ti gbélé bàbá lórí tí ò pààyàn o. Nnamdi Kanu sì wọ́n ṣe láwọn fídíò kọ̀ọ̀kan tó ń sọ pé òun ló sọ̀rọ̀ mi báyìí, òun ló sọ báyìí níbí, ó sọ báyìí níbí. Ẹ rí ibi tí olóyè ti sọ pé ó yá o, ẹ lọ máa jóbì kan o, ẹ lọ pààyàn bì kan o, ẹ lọ ṣe báyìí bì kan o. Àgbà ilẹ̀ Yorùbá àgbàrá wàálẹ̀ lọmọ Adéyẹmọ ń sọ. Àgbàrá ọ̀rọ̀ tí bàbá ẹ jẹ́ fún yín fídíò ìkẹrí, ẹ jẹ́ fún yín fídíò ìkẹrí. Ó níyẹn o, Ambassador Ghana náà padà nù yẹn o. Ambassador Ghana òun ni wọ́n sọ pé wọ́n padà nù yẹn. Ibi tá a délé ní ẹjẹ́ sora wa, ẹjẹ́ ṣera wa lóṣùṣù ọwọ̀. Ṣé rí ọ̀rọ̀ tí mo sọ lọ lẹ́ẹ̀kan ẹ̀yin èèyàn mi? Mo máa parí ọ̀rọ̀ yẹn. Mo máa sọ ọ̀rọ̀ yẹn. Ṣé rí tí àwọn ọmọ aládé nílò báyìí? Ǹjẹ́ mọ̀ ìta nílò báyìí? Ó ní nǹkan agbára wa láti máa lò ó lọ́wọ́ tá a wà yìí. Pé ìjọba kan wà níbì kan, wọ́n fẹ́ tó bá kó sójà wá sí àdúgbò yìí kẹ́ mọ̀ pé àwọn Boko Haram náà kó wá. Ẹ gbà bẹ́ẹ̀ tó máa lọ pé ní ìlú yìí o wọ́n fẹ́ dáàbò bò yín bẹ̀, wọ́n fẹ́ kó sójà wá kẹ́ ẹ mọ̀ pé àwọn Boko Haram ni wọ́n fẹ́ kó wá. Àwọn èèyàn dẹ̀ máa ṣe survey ilẹ̀, wọ́n máa survey gbogbo ìlú yẹn ni. Wọ́n máa wo ilẹ̀ yẹn, wọ́n máa wo gbogbo ilẹ̀ yẹn, wọ́n ibi tó lè gbà jáde pé tógun yẹn bá dé tó lè sáré jáde, wọ́n fẹ́ mọ̀ bẹ̀ pé tá bá lé àwọn gáìsì níbo náà lè tó máa jẹ́ ojú ìtú wọn tó ti lè sọ pé wọ́n fẹ́ escape. Àwọn sójà yẹn wọ́n máa wo gbogbo bẹ̀. Now tó bá ti wá ya plan yẹn tán, àwọn ló máa wá lọ gbé fún àwọn agbésùmọ̀mí, àwọn gangan tó máa wá tó fẹ́ lò láti wá gba òru náà dẹ̀ máa wá. So Yorùbá jẹ́ ní gbogbo kọ́tẹ́